tó wọ̀n àwọn èèyàn ẹ wò má kà fún yín nǹkan tó sọ o má kà fún yín o ṣe ti rí ṣe rí ẹ̀rí òun ló sọ yìí ó ní attack on Fulani may bring. mo kí yín ẹ̀yin olólùfẹ́ Ọpẹ́ Fanta ẹ wò ẹ wọ́n nǹkan kẹ́ fìdílé kẹ́ wo fọ́nrán tí mo fẹ́ play fún yín yìí ẹ wo àwọn kidnapper mà ti ń dàn kan lẹ̀ lóríṣiríṣi nílẹ̀ Yorùbá ó ti pọ̀ jù wọ́n kidnap lọ́tún náà kidnap lọ́sì ẹ wo ẹni tẹ́ kidnap tán béèrè 100 million ẹ jọ ẹni tí bàbá rẹ̀ olówó lọ́wọ́ tí ìyá rẹ̀ olówó lọ́wọ́ ló ti fẹ́ rí 100 million àwọn pírẹsidẹ́ǹtì Ṣèyí Mákindé gbà tó fẹ́ kidnap ẹ̀ ní ọdún tí January ta lò tán yìí ṣèbó sámọ́ wọn lọ́wọ́ ni ká ní wọ́n mú ni ká lọ́ bá béèrè 200 million lọ́wọ́ ẹ̀ ó máa rí kólẹ̀ wáyé tí wọ́n fi lè máa kidnap àwọn olórí àwọn tó jẹ́ bíi gọ́fúnà yẹn àwọn president yẹn tí wọ́n ṣe lọ́ máa kidnap ọmọ wọn ká lọ́ máa kidnap ọmọ wọn so ká lọ́ máa béèrè ransom lọ́wọ́ wọn ẹ wo méje kí n sọ̀rọ̀ jọ fídíò tí mo fẹ́ play fún yín. lọ gbé báyìí ní ìsìn òun ni tí wọ́n gbé ẹ jẹ́ kí n fi wọ̀nyí tẹ́ bá máa rí bóyá ẹ lè rí ṣe rí màá kà fún yín o wọ́n gbé òun ni o wọ́n sọ pé breaking kidnapper kpai mi ò lè fẹ́ sọ kidnappers kpai Nigerian soldier over delay 20 million ransom payment. Kidnappers have kpai a Nigerian army non-commissioned officer Abdul Fatai Odutola over a delay in ransom payment. Wọ́n béèrè 20 million. Wọn ò rí 20 million san. Wọ́n dẹ̀ páyẹ̀. Ṣé bá ṣe fẹ́ máa bá lọ leléyìí? Kò sẹ́ni tí wọ́n tiẹ̀ lè gbé. Kò sẹ́ni tí wọ́n lè gbé. Kó tó wà ń dùn mí ní ìsìn ni wípé àwọn tó yẹ kó gbé wọn ò gbé. Ṣó ń sọ̀rọ̀? Ó ń sọ̀rọ̀ ni. Àwọn tó yẹ kí wọ́n gbé wọn ò gbé. Wọ́n mọ̀lé Sanwó-Olú wọn ò lọ gbé. Wọ́n mọ̀lé gbogbo àwọn gómìnà yẹn wọn ò lọ gbé. Even tó bá yẹ kó gbé president gan kó dìtàmì kó lọ gbé wọn ò lọ gbé. Ọmọlé àwọn honorable wọn ò lọ gbé. Ọmọlé chairman local government wọn ò lọ gbé. Wọ́n mọ̀lé minister wọn ò lọ gbé. Ṣebí òun ló fẹ́ gbé Ṣèyí Mákindé. Èyí tó fẹ́ gbé Ṣèyí Mákindé ní January yìí náà ni tí Ṣèyí Mákindé sá òun bẹ̀rù kú àbí bẹ́ẹ̀ kọ́ tó sá tó sọ pé àwọn bandits wọ́n ti wà ní 20 miles away fún sí òun tó sá lọ àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n mẹ̀yẹ̀ bọ̀ lápò ni Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin tẹ́ ń gbéyàn yìí ẹ̀yin bandits yìí ẹ̀yin lukarawa yìí ẹ̀yin Boko Haram yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ fà àwọn mẹ̀kúnnù sílẹ̀ ohun táwọn mẹ̀kúnnù máa jẹ ló ń wà kó bá pàdé ohun tó máa jẹ wọn ẹ fi wọn sílẹ̀ ẹ lọ gbé àwọn bọ̀rọ̀ kìíní àwọn olówó àwọn politician ẹ lọ gbé wọn ẹ máa gbé wọn ẹgbéyàwó wọn ẹgbọ́n ọmọ wọn ẹ jọ̀ọ́ ẹ fà àwọn mẹ̀kúnnù sílẹ̀ ẹ wo irú sójà tó pa yín nísìn torí kò ní 20 million ẹ jọ̀ọ́ àwọn yẹn ló yẹ kẹ́ máa lọ gbé ẹ jọ̀ọ́ because nísìn wọ́n ti rí ní pé ó ti di normal thing ó ti di normal thing kò sí nǹkan tó fẹ́ ṣe sí ṣé bóun ni ẹ wo òkè nísìn ẹ wo ẹ tún wo ẹ̀hún máa ń tọ́ gbé mọ̀ pé gbogbo yín lẹ ti máa rí ẹ jẹ́ kí n tẹ̀sùn ẹ tún wo eléyìí ẹ wo eléyìí attack on ẹ jẹ́ kí n fi olórí burúkú tó sọ̀rọ̀ yìí tó fà tó wọ̀n àwọn èèyàn Bashir Usman tó fà tó wọ̀n àwọn èèyàn ẹ wò má kà fún yín nǹkan tó sọ o má kà fún yín o ṣé ti rí ṣé rí ẹ rí òun ló sọ yìí ó ní attack on Fulani may bring Nigeria down ex-presidential candidate Bashir Usman Tofa wọ́n àwọn Nigerians ó wọ́n Nigeria ó ní attack on Fulani may bring Nigeria down ex-presidential candidate Bashir Usman Tofa wọ́n. Okay. Wọ́n tún halẹ̀ mọ́ wa wọ́n ń gbé èèyàn wọ́n sọ pé attack on Fulani ó lè bring Nigeria down a ní kẹjẹ ká máa lọ àfẹ́ Nàìjíríà mọ́ ẹ wò ẹ tún wò tí mo fẹ́ fi wọ̀nyí ẹ wò máa ń tọ́ gbé mi ní fídíò yẹn lọ́wọ́ máa ń tọ́ gbé ibo ni mo fi sínú òun lélẹ́yìí ẹ wò máa yìí tọ́ gbé
èyí tán gbé ní ṣé bí i 3 days ago or 4 days ago mo mọ̀ pé gbogbo yín lẹ ti máa rí gbogbo yín lẹ ti máa rí màá tó gbé yìí o màá fi òun leléyìí o ẹ wò ó ìbọn bí tẹ bá rí dáadáa tẹ bá rí bí ìdí ẹ̀ yẹn ẹ rí wípé ìbọn nìyẹn o bóyá kò dẹ̀ yẹ kí n fi wọn apá àbọn ni ìbọn sì wà níbi ìdí ẹ̀ o ọ̀rọ̀ tí wọ́n wá sọ táwọn fámìlì ẹ̀ tó ń sọ ọ́n béèrè 100 million ló ń béèrè lọ́wọ́ ẹ̀ 100 million làwọn fúlàní yìí ń béèrè ọ̀rọ̀ tí wọ́n jọ sọ pẹ̀lú àwọn fámìlì ẹ̀ ìgbà tó ń pè tó ń béèrè fún màá sọ ẹ lè ti gbọ́ lọ́dọ̀ àwọn bóyá àwọn míì tó ń ṣe prógráàmù but èmi kàn fẹ́ mo fẹ́ fi kún ọ̀rọ̀ mi náà ni ok ẹ jẹ́ n play ẹ o. My fellow brothers and sisters, I beg you in the name of God, Chief Stanley Asaderomu, Aṣíwájú, my lovely new wife, Ọmọlára. Owó nìyẹn o. My fellow brothers and sisters, máa yẹn nìyẹn o inú gbọ́ ló wà o. in the name of God, Chief Stanley Asaderomu, Aṣíwájú, my lovely new wife, Ọmọlára. Just mi ò ní fídíò tó long yẹn tán but ó ń béèrè owó ni o 100 million òun ló wà nínú igbó yẹn o òun ló wà nínú igbó yẹn 100 million ni wọ́n sọ pé kó lọ mú wá o 100 million wọn ò tí ì rí ó dẹ̀ wà ní voice note kan tó jẹ́ pé mo níyẹn ó pọ̀ tí wọ́n sọ pé mi mọ ibi tí mo lọ oh my god ibi tó ti ń béèrè tó ń sọ fún yín pé tí wọn ò bá tètè mú owó yẹn wá mi mọ ibi tí mo sọ sí mọ́ wọ́n ní tí wọn ò bá tètè mú owó yẹn wá wípé àwọn máa pa ni wípé ọta àbọn méjì ni àwọn máa pa ẹ̀ pé ọta àbọn méjì ló wà lára ẹ̀ wípé kán tó wọ́n ṣàna bí ẹni nọràn wọn lọ́hùn tẹ́lẹ̀ máa wo Odùmọ̀ṣù nígbà tó gbé ìyàwó Odùmọ̀ṣù ní January Ọlọ́run nígbà tó gbé ìyàwó Odùmọ̀ṣù ní January tí Odùmọ̀ṣù tó sáré kó àwọn uniform man jáde kíákíá ṣó pọ̀sẹ̀ kan ni ọ̀sẹ̀ kan bíi ti báwo tán ti gbéyàwó ẹ̀ jù sílẹ̀ ajá ọmọ tiẹ̀ fún lọ́mú but ní ìsìn má nílé ìtọ́mú yìí ní ìsìn tó sọ pé president àwọn youth Afẹ́nifẹ́re yìí wọ́n sọ pé wọ́n lọ report ní police station àwọn ọlọ́pàá sọ pé kò sí èyí tó kan àwọn ọlọ́pàá tó yẹ kó máa ṣọ́ wa wọ́n ní kò sí èyí tó kan àwọn ń bẹ̀ president àwọn politician yìí dẹ̀ ṣe bí pé bí àwọn ò rí i that means pé wọ́n ti fẹ́ kí kíní kó permanent ni kó di pé yes nǹkan normal life pé kò sí nǹkan kan ẹni tó bá gbé ó gbé náà nìyẹn tẹ́ bá dẹ̀ ti rówó wọ́n máa pa eyín nìyẹn ṣé bá ṣe fẹ́ máa bá a lọ léléyìí kò sí ilé ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ṣé bá ṣe fẹ́ máa bá a lọ léyìí Ọlọ́run ọba o a lè máa bá a lọ báyìí ṣé bí president Bọ́lá Ahmed Tinubu sọ pé àwọn fẹ́ fún wa ní renew hope ni nígbà tí Abíọ́lá ìyẹn kí ni hope 93 àwọn wá sọ pé renew hope làwọn fẹ́ fún wa ṣé renew hope tó fẹ́ fún wa náà lélẹ́yìí renew hope tó fẹ́ fún wa náà lélẹ́yìí renew hope rọ́ kò dá báyìí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jáde ẹ bèrè fẹ́tọ̀ yín ẹ jẹ́ àgbàlẹ̀ Yorùbá wa yìí kò yẹ ká máa bá lọ báyìí àwọn pípù yóò rí wa wọn ọ̀ràn wa Ọlọ́run àbí màálù tẹ̀ ń jẹ ló kó ọpọlọ yín lọ ni ẹ̀yin ọmọ Nàìjíríà ṣé màálù àwọn Fúlàní tẹ̀ ń jẹ òun ló kó ọpọlọ yín lọ ni tí ò jẹ́ kẹ́ mọ nǹkan tẹ̀ ń ṣe mọ́ ok ẹ̀yin ẹ wò ní ìsìn Babangida tó sọ̀rọ̀ níjẹta oh my god Babangida tó sọ̀rọ̀ ní ìjẹta lọ́wọ́n bá o Babangida tó sọ̀rọ̀ níjẹta after 32 years tó wá ń sọ wípé àwọn mọ̀ọ́mọ̀ má gbé ìjọba fún Abíọ́lá lẹ́yìn 32 years tó ń mú Abíọ́lá tó ń tì mọ́lé fún ọdún 4 tó ń fìyà jẹ tó ń wá pa sínú ẹ̀wọ̀n Babangida wá jáde ó wá ń sọ̀rọ̀ wípé àwọn mọ̀ọ́mọ̀ má gbé ìjọba fún Abíọ́lá ṣé ẹ mọ̀ pé Babangida ó insult sensibility yín ni honestly insult sensibility yín ni
àwọn olórí burúkú àwọn politician tó wà ń bẹ̀ náà àwọn aṣèrè má ṣàǹfààní èpè màlẹ́bọ̀dẹ̀ tí mi fẹ́ ṣépè lé ní àwọn náà wá rẹ́rìn-ín wọ́n rẹ́rìn-ín àwọn náà wá rẹ́rìn-ín inú wọn wá ń dùn ẹ̀yin ọmọ Nàìjíríà ṣé ẹ̀rí wọn fi ń ṣe ẹ̀yẹ ni àwọn politician yìí wọ́n ti mọ̀ pé kò sí nǹkan tẹ́ máa ṣe ohun tèmi expect tí ó yẹ kí ká ní kì í ṣe pé bóyá màálù tẹ́ jẹ wọ́n ti fi kó ọpọlọ yín lọ ní Nàìjíríà yẹn ká ní kì í ṣe pé wọ́n ti fi màálù yẹn kó ọpọlọ yín lọ Nàìjíríà ni Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ó yẹ kẹ́ mọ̀ pé láti 1993 yẹn ló ti balẹ̀ ayé yín jẹ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ó yẹ kẹ́ mọ̀ pé láti 1933 yẹn ni Babangida kó ti balẹ̀ ayé yín jẹ́ a mọ̀ pé ọ̀dọ̀ Babangida ò ń ṣe bí tẹ́ lè dé ṣùgbọ́n níṣòlí yẹ kí gbogbo yín jáde kẹwòó pé yes ó balẹ̀ ayé ń jẹ́ fún 32 years honestly àmọ́ Abíọ́lá náà ara wọn náà ni o ṣùgbọ́n kò ní worst báyìí torí láti ìgbà yẹn tí Babangida ṣó ń sọ̀rọ̀ ok ó sọ̀rọ̀ ṣé lè náà ok torí láti ìgbà yẹn tí Babangida jẹ́ kí n wọlé náà ok comment torí láti ìgbà yẹn tí Babangida tí tó ti ṣe màdàrú Maradona tó ti ṣe Maradona ẹ̀yẹn ní 32 years ago yẹn kẹ́ mọ̀ pé gbà yẹn ní ilé ayé Nàìjíríà tó tún ti bẹ̀rẹ̀ sí máa wọ́ tó ti bẹ̀rẹ̀ sí máa dàrú iṣẹ́ ló yẹ kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà kẹ́ jáde láti gbà tí Babangida ti sọ̀rọ̀ tán yẹn kẹ́ bọ́ síta bàm kẹ́ ṣe rálì kí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì gọ́mọ̀ pé Babangida ó sì sọ ni wípé ó ti sì jẹ ó ti sì mu ó ti sì rìn ó ti sì lẹ̀tẹ̀ ó ti sọ̀rọ̀ sọ kẹ́ jáde bàm ṣùgbọ́n ó mọ̀ ipò bá yín lára mu gbogbo náà wá rẹ́rìn àti tó fi ṣe MC extra tire tó ti gba sátidé lọ́wọ́ ẹ̀ tó gbé Sunday fún tó jẹ́ pé skẹ́ẹ̀tì ló ń wọ̀ kó ṣe ṣòkòtò ló ń wọ̀ Òṣínbàjò extra tire Buhari ìyẹn náà wá ń ṣe ìyẹn ló fi ṣe MC ìyẹn ló ń sọ̀rọ̀ jáde Tinubu náà òun náà wá rẹ́rìn gbogbo wá jókòó síbẹ̀ wọ́n wá rẹ́rìn wọ́n fẹ̀yìn ọmọ Nàìjíríà ṣe ẹ̀yẹ pé àti balẹ̀ ayé yín jẹ́ ẹ̀yin ọmọ Nàìjíríà náà dẹ̀ jókòó tí Babangida ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ wípé òun mọ̀ ṣé dákásẹ́ pé bí wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ ní ẹ̀kọ́ Ọlọ́run lè dáríjì Ọlọ́run ò lè dáríjì wà láìtàláì sọ́bì láìlàsíláwà Ọlọ́run ò lè dáríjì ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ìwé orí burúkú wo ló kọ ìwé òṣì wo ló ń kọ ta ló fẹ́ bá ka ìwé yẹn ṣáwọn nọ́ọ̀tì tí wọn kàwé ló fẹ́ máa bá ka ìwé yẹn ìwé ẹ̀ máa jẹrà mọ́bẹ̀ yẹn ni owó tó ti rí gbàjọ́ tó ṣe yẹn náà ló máa rí gbà mu kò ní sẹ́ni tó máa kàwé yẹn kò dẹ̀ sẹ́ni tó máa ràwé yẹn ìwé orí burúkú wo ló ń kọ ìwé tó fi da Nàìjíríà rù tí wọ́n sọ pé ó fi keep Nàìjíríà bàbá wa Tinubu Hope 93 Babangida bàjẹ́ fún wa Babangida Maradona ó bà Hope 93 jẹ́ fún wa ẹ̀yin náà wá sọ pé ẹgbẹ́ Renew Hope jáde 2023 irọ́ lẹ pa ẹgbẹ́ nǹkan kan jáde irọ́ lẹ pa àti ìrírí Renew Hope tẹgbẹ́ jáde látọdún kejì tẹ́tí wà ńbẹ̀ báyìí àwọn olórí burúkú wọ́n wá ń pàtẹ́wọ́ inú wọn wá ń dùn inú wọn ń bàjẹ́ nínú àwọn ń dùn Maradona ti báyé ẹ̀yin Nàìjíríà jẹ́ ẹ̀yin Nigerians Maradona ti balé ayé yín jẹ́ 32 years ó ti balé ayé yín jẹ́ ọmọ Yorùbá bàbá Afẹ́nifẹ́re ẹ̀yin YC Yorùbá Council of Elders ẹ̀yin ọba àbòsí ti bà ti yín jẹ́ ọ̀tẹ̀ ti bà ti yín jẹ́ àtẹnujẹ ti bà ti yín jẹ́ olè ni most of you not all of you olè ni most of you nígbà tí Babangida tó ti sọ̀rọ̀ yẹn níṣẹ́ ló yẹ ká ti máa gbóhùn yín orí afẹ́fẹ́ báyìí kó ti dàrú pé bọ́mọ Yorùbá ni Abíọ́lá tó pa a mọ̀ pé kì í ṣe pé ẹ̀ mọ̀ náà nígbà tó tún wá jẹ́wọ́ tó ti sọ jáde níṣẹ́ ló yẹ ká ti máa gbọ́rọ̀ yín lórí afẹ́fẹ́ ẹ̀yin Afẹ́nifẹ́re Afẹ́nifẹ́re kí ni ẹ̀yin Afẹ́nifẹ́ bí Afẹ́nifẹ́ kà Afẹ́nifọ́ṣì Afẹ́nifọ́fò ẹ̀yin bàbá ìfẹ́ sọ̀rọ̀ òde lálẹ́ yìí wọ́n pa ọmọ yín wọ́n pa Abíọ́lá tó tún ti wá jáde tó ti jáde báyìí nísìn rí nǹkan kan ṣe alátẹnujẹ ní restructuring lẹ́ ń béèrè Nàìjíríà ti kọjá restructuring àfẹ́ restructuring mọ́ kankan mọ́ àfẹ́ restructuring mọ́ ẹ̀yin bàbá Afẹ́nifẹ́re Yorùbá Council of Elders ẹ̀yin ọba alátẹnujẹ ẹ wo tó bá yẹ pé Sunday Igboho ló sọ̀rọ̀ ní ìsìn ni gbogbo ẹ máa bẹ́ jáde sórí íńtánẹ́ẹ̀tì ni ìgbà yẹn la máa tákù Sunday alábòsí ni yín bàbá àyà ni yín àgbà àyà ni yín àgbà òfò ànágbà gidi mọ́ ní Nàìjíríà àgbà àyà ni gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀
kì í ṣe lára àwọn politician mò ń bá wí o, kì í ṣe lára àwọn ọmọ Yorùbá gidi o. Àwọn politician yẹn ni mò ń bá wí o. Àgbà òfò ọ̀bá yìí bàbá Afẹ́nifẹ́re, Yorùbá Council of Elders, àwọn ọba kọ̀ọ̀kan, kì í ṣe gbogbo ọba, àwọn ọba míì wà tó dáa. Ó kàn jẹ́ pé wọ́n ti fi owó, wọ́n ti fi gbàṣẹ lẹ́nu wọn ni. Wọ́n ti jẹ dòdò, wọn ò lè sòdodo mọ́. Ẹnu wọn ò tọ́rọ̀ mọ́ láwọn ọba míì tó sì dáa, ẹnu wọn ò tọ́rọ̀ mọ́. Ní ìbúyí o, òótọ́ ni mò ń sọ o, òótọ́ ni mò ń sọ. Owó, àwọn politician wọ́n ti fi owó, wọ́n ti fi gbàṣẹ lẹ́nu yín. Ẹnu yín ò tọ́rọ̀ mọ́ ẹ̀yin ọba kọ̀ọ̀kan. Ẹ wake up, torí pé màkànmàkàn lóye ń kan ni. Oyè tó kan ará Àwò, ó ń bọ̀ wá kára Ẹ̀dẹ́, ó sì máa kan ẹ̀yin náà. Bẹ́ẹ̀ ni. Ẹni tó jì sí kòtò, ó kára yòókù lọ́gbọ́n ni, ó sì máa tẹ̀yìn náà. Ó yẹ kí ti Abíọ́lá tó sọ yìí kó kọ yín lọ́gbọ́n, ṣùgbọ́n rọ́ ni, gbogbo yín máa lẹ̀kẹ̀ mọ́lé ni, torí àbòsí ni, àbòsí ti bà ti yín jẹ́, ọ̀tẹ̀ ti bà ti yín jẹ́, àtẹnujẹ́ ti bà ti yín jẹ́. Owó àwọn politician tí ò pínà táwọn politician fún yín yẹn, ó jọ yín lójú. Coward ni yín. Ẹ wo, tá a bá jáde pa fẹ́ ṣe rally wa ń bọ̀ lọ́nà, mega rally wa ń bọ̀ lọ́nà ọmọ Yorùbá. A fẹ́ béèrè fẹ́tọ̀ wa, it's our right wa ni. Peaceful rally la fẹ́ ṣe. Ṣó ń sọ̀rọ̀? Bí mi ti gbọ́ra ni. Peaceful rally. Ẹgbẹ́ ẹ̀wọ̀n náà, ṣó ń sọ̀rọ̀? Peaceful rally la fẹ́ ṣe. Rally, àdàlúrú, ní destroy anything, ní mọ̀dà dání, ní múgi dání, ní mọ̀bẹ dání, ní mú nǹkan olóró dání. Peaceful rally ni, and it's our right. A ní ẹ̀tọ́ láti ṣe rally. Bẹ́ẹ̀ ni. Ṣé wá rí? Oh my God. Any soldier, any ọlọ́pàá, any DSS, any uniform man tó bá dá wa lọ́nà, tó bá sọ pé ká má ṣe rally wa, Nigeria government, ihun tí ojú yín bá, ihun tẹ́ bá fọwọ́ ara yín fà, wàláì, ẹnu yóò ní lè sọ, Ọlọ́run Ẹlẹ́dàá ń gbọ́. Peaceful rally la fẹ́ ṣe, mega rally wa ń bọ̀ lọ́nà. Ẹ má dá wa dúró, àwa lọmọ Yorùbá. Ẹ má dá wa dúró, ẹ fi wá sílẹ̀. Torí tẹ́yin náà bá ń ṣe campaign fún rally yín, kì í dá yín dúró. Ṣó ń sọ̀rọ̀ ẹ̀? Brother mi ṣó ń sọ̀rọ̀? Brother mi Shakiru Azeez ṣó ń sọ̀rọ̀? Tí ó bá sọ̀rọ̀ náà, ẹ ti sọ fún mi. Torí mi mọ̀ pé ó ń sọ̀rọ̀, gbà mí mọ̀ nǹkan tó ń ṣe yín. Ẹ má dá wa dúró, àwa lọmọ Yorùbá bọ̀ lọ́nà, mega rally, peaceful rally dẹ̀ ni. Tí bàbá Professor Banji Akintoye tó bá ti announce rally wa, gbogbo ọmọ Yorùbá máa jáde. Ìjáde wọ́ọ́rọ́ ni. Peaceful rally la fẹ́ ṣe. Ẹ má dá wa dúró. Even níbi iṣẹ́ mi, ó ń béèrè lọ́wọ́ mi pé ìgbà wo mo fẹ́ gbọ́lúdé. January láti máa lọ mú fọ́ọ̀mù ìgbà tá fẹ́ gbọ́lúdé. Wọ́n ti ń béèrè, ó dẹ̀ ti expire ní January ending. Wọ́n ti ń béèrè lọ́wọ́ mi pé ìgbà wo ni mo fẹ́ gbọ́lúdé, torí pé wọn ò tí ì sọ ìgbà tá máa ṣe rally wa. Kò yẹ kí n tí lè sọ pé ìgbà báyìí ni. Even wọ́n tún sì béèrè lánàá wípé kí wá fill fọ́ọ̀mù fọlúdé mi. Mo ní no, kò tí ì yá mi, torí pé ìgbà tó bá fẹ́ ṣe rally yẹn, táyì ìgbà yẹn mo fẹ́ gba holiday mi sí. Màá máa jáde back to back ni. Màá jáde láàárọ̀, màá jáde lọ́sàn-án, màá jáde lálẹ́ fún rally yẹn báyìí. Ẹ wo, ṣé 3DD ló ń pè? Kì í ṣe 3DD o, Ọlọ́run. Èmi 1 million DD báyìí ni máa ran ojú mi báyìí ni 1 million DD tá máa fi wò yín. Ẹ̀yin Nigerian government, east, west, north, south, a máa fi ojú yẹn wò yín báyìí ni. Tí ẹ bá pa ọmọ Yorùbá kan báyìí, ẹ rò bí pé bí ó jọ ìtẹ́ ṣe ní EndSARS ni. No, eléyìí yàtọ̀ sí EndSARS o, ó yàtọ̀ sí EndSARS. Tẹ́ ẹ bá pa ọmọ Yorùbá kan báyìí fún rally báyìí, àá gbé yín láyé lọ́wọ́ ni. Ọlọ́run, á jẹ́ kó mọ gbogbo atrocity tẹ́ máa ń commit nínú Nàìjíríà, ibẹ̀ ṣe máa ń pa àwọn èèyàn, torí bẹ́ẹ̀ ṣe pa àwọn ọmọ. Brother mi ṣó ń sọ̀rọ̀? Ẹ jẹ́ kí n wò ná. Ẹ kọ yes brother mi tó bá ń sọ̀rọ̀. Torí mi ti ẹ̀ ń bọ̀. Ṣó ń sọ̀rọ̀ brother mi, torí gbogbo ẹ̀ kàn ti ẹ̀ stand still ni. Okay, ó ń sọ̀rọ̀, ẹ ṣé gan.
mo ti sọ fún wọn mo pé mi ò tí mọ̀gbà tí máa lọ fún holiday mo fẹ́ ìjọ rally wa tó bá yẹ pọ́sẹ̀ kan ló fẹ́ fi ṣe rally yẹn gbogbo ọ̀sẹ̀ kan yẹn náà ni mo fẹ́ fi gbọ́ holiday mi tó bá jẹ́ pé oṣù kan yẹn náà mo fẹ́ fi gbọ́ holiday mi torí pé mo fẹ́ ráyè tí yín ni Nigerian government tẹ́ ẹ bá ṣe òṣì máa ṣe yín ihun tágbára yín ò ní ká ẹ má tọwọ́ sí o ẹ má tọwọ́ sí ṣẹgbọ́n right wa ni táwọn ọlọ́pàá bá jáde táwọn DSS bá jáde tí military bá jáde tí uniform bá jáde kó wá gáìdì wa ni torí pé nǹkan wa ni property wa ni àwa gun àfẹ́ bàjẹ́ àwa náà la nítorí tó bá gbalẹ̀ Yorùbá wa àtúní need láti máa tuntun ṣe mọ́ àbá nǹkan jẹ́ àwọn oníṣẹ́ ọmọ Yorùbá ní oṣù oníṣẹ́ tó máa ń ba nǹkan jẹ́ àwọn ò ba nǹkan jẹ́ peaceful rally ni and right wa dẹ̀ ni so ẹ má dá wa dúró ẹ má dá ọmọ Yorùbá dúró ẹ rọra fi wá sílẹ̀ ká ṣe rally wa ni ẹ̀tọ́ wa ni ṣùgbọ́n tẹ́ ẹ bá gbé ọwọ́ kọ́wọ́ tẹ́ ẹ bá òṣì máa ṣe é ní Nigerian government ṣe ti gbọ́ àwa yìí 3 DD kan 1 million DD báyìí làwọn máa fi wò yín báyìí a gbọ́dọ̀ gbọ́ ìtàjẹ ọmọ Yorùbá kankan ṣe ti gbọ́ ìtàjẹ ọmọ Yorùbá kankan a gbọ́dọ̀ gbọ́ o ẹ̀yin Nigerian government so ẹ rọra fi wá sílẹ̀ torí látijọ́ ọjọ́ yìí tó ti ń pa àwọn ọmọ Yorùbá tó ń pa àwọn ọmọ Nàìjíríà sọ nǹkan kan àwọn nígbà tó kú jẹ́ pé ẹ̀yin náà lẹ ń fún wọn ní weapon àwọn Fúlàní tó ń pààyàn lucrative business ni ẹ mọ̀ nípa ẹ̀ èyí tó sọ pé bàbá tó mú nísìn president àwọn youth Afẹ́nifẹ́re tó mú nísìn tó ní kó lọ mú 100 million wá tó bá 100 million yẹn sílẹ̀ ṣé àwọn bàbá àsàlẹ̀ wọn àwọn náà ṣé kò ní níye tó máa gbà bẹ́ẹ̀ ó ní shares tó máa gbà bẹ́ẹ̀ ẹ̀yin politician yìí ẹ̀yin náà ni ẹ̀yin lẹ ń kó wọn jáde so ọ ń pa àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Yorùbá ò kì í ṣe àlùmọ́ńjìrì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ Yorùbá ò kì í tọrọ owó ní ìsìn ọmọ Yorùbá ti di corporate àlùmọ́ńjìrì làwọn ọmọ Yorùbá ní ìsìn tó ń tọrọ owó kí ló dé ẹ̀dẹ̀ febi pa àwọn ọ̀ràn mi ẹ̀ febi pa ọmọ Yorùbá àìṣọ̀lẹ̀ nígbà tí ó ṣiṣẹ́ tó máa ṣe ń kọ́ gbogbo company ló ti kúrò ní Nàìjíríà ẹ̀fẹ̀ yìí dẹ̀ ń gbádùn bàbá Tinubu ẹ̀ ń gbádùn ẹ̀ ní kọ́ máa ní sùúrù fún yín kọ́ máa di ọdún wo ló fẹ́ ní sùúrù fún yín ṣé àwọn ọmọ yín ní sùúrù ṣé wọn ò jẹ tàárọ̀ wọn ò jẹ tọ̀sán wọn ò jẹ talẹ́ ṣé yìí náà ṣe ní sùúrù ikọ́ tó ti bàjẹ́ pátápátá tẹ fẹ́ tún ṣe ẹ kàn fẹ́ waste time wa fọdún 4 tàbọ̀dún 8 ti lọ́dún 8 yẹn náà kì í ṣe tí kò ṣe tààrùn ẹ kàn fẹ́ waste time wa ni a lè ní sùúrù mọ́ ìyà yìí ti tó gẹ́ à ń lọ ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá ti kọjá restructuring àfẹ́ restructuring kankan mọ́ àdẹ̀fẹ́ kí ló tún máa ń pè náà o restructuring àti kí ló ṣe táwọn àwọn bàbá Afẹ́nifẹ́re yẹn tiẹ̀ máa ń sọ náà wọ́n tiẹ̀ máa tún sọ nǹkan kan òyìnbó òṣì kan tó máa ń sọ kò mi ò mọ̀ mo ti gbàgbé ẹ̀ṣà so àfẹ́ restructuring ọ̀rọ̀ wa ti kọjá restructuring nílẹ̀ Yorùbá mi mọ́ ti Nàìjíríà nílẹ̀ tó bá fẹ́ ṣe restructuring kò máa lọ ṣe but àwa Yorùbá àti kọjá primary necessity of life fún àwọn ọmọ Yorùbá kò sí security kò sómi tó dáa no health care no títì ò dáa ọ̀nà ò dáa kò sí security kò síṣẹ́ kò sówó basic community ẹ lè fún wọn Yorùbá ò ń tọrọ owó wọ́n ti wá bọ́ síta ẹ máa rẹ́ lómi amúra gidi báyìí ni ó lè parọ́ fún yín ìgbà tóun lọ wọ́n yọ pọ́ọ̀sì mọ́ wọn lára ni ẹjọ́ tó lọ lọ́hùn ẹ fún òun lówó kinní kan ṣe kinní kan wọ́n ti yọ pọ́ọ̀sì òun lọ irọ́ ni o tó bá tún bọ́ síwájú ó tún lọ sọ sítórì mi fáwọn ẹlòmíín ni wọ́n máa fi style tọrọ owó tí bá lọ sí Nàìjíríà báyìí ọlọ́wọ́n bá ẹ̀rọ máa bá yín láti múra jáde ni torí wípé àwọn ìyá yẹn máa wá bá yín ni wọ́n ti máa rí ọkàn ti máa ṣèèsì pé lè máa ní owó lọ́wọ́ ni wọ́n wá bá yín wọ́n wá kí àdúrà yẹn mọ́lẹ̀ lódìndín débi pé ẹ̀yin gan máa wà force láti fún wọn ní owó ni kò sówó lọ́wọ́ wọn ni Ọlọ́run ọba o ẹ̀yin ọmọ Nàìjíríà Nàìjíríà kìí tiẹ̀ ní kí ló kẹ́ ń pẹ̀lú Nàìjíríà àbí kò fẹ́ dáa fún Nàìjíríà ni ẹ̀yin ọmọ Yorùbá lọ́ṣun ẹ má dìbò ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má dìbò wọ́n níbo yín ti ń bọ̀ àbọ̀tí ẹ̀ ti dìná níbo yín ti ń bọ̀ ẹ má dìbò ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà lọ́ṣun ẹ má dìbò àwọn pípù yìí ń tàn yín ni lẹ́yìn ọdún 4
wọ́n á fún yín ní rice jẹ́ríkà méjì wọ́n ti ń fowó sí fún yín ní ìsìn bí 5,000 àbí 10,000 èyí tó bá fẹ́ ṣe jù bóyá competition yẹn pọ̀ bóyá láàárín àwọn àti àwọn tọ́jọ́ ń ṣèdíje wọ́n á fàǹkárọ̀ ọ̀pá mẹ́fà sí fún yín wọ́n á máa sọ pé kẹ́ máa nọ́ọ̀sì yẹn fọ́dún 4 ẹ má dìbò ẹjọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má dìbò ẹ̀yin ọmọ Yorùbá ẹ má dìbò ẹ jẹ́ ká máa lọ tó bá ti pe rálì wa ẹ jẹ́ kí gbogbo aká jáde ká tiẹ̀ rí 60 million ní Yorùbá tó wà ní Nàìjíríà 20 million wà ní diaspora tá bá tiẹ̀ lè rí bí 20 million lójú títì Nigeria government títí wọ́n ti ṣòfò nìyẹn òfò ti bá wọn nìyẹn wọn lè ṣe nǹkan kan fún wa ẹ jẹ́ ká gbára wa sílẹ̀ freedom ò ní wá jókòó bá yín nínú ilé ẹ lè jókòó sínú ilé kí freedom wá bá yín nínú ilé èèyàn máa ń jà fẹ́tọ̀ọ́ ẹ̀ ni ìjà tá a dẹ̀ fẹ́ jà kì í ṣe ìjà àbọn kì í ṣe ìjà pé bóyá ká ṣera wa léṣe no right wa ni is our right láti ṣe rally peaceful rally ni ẹ jáde ẹnu èèyàn lèèyàn fi ń kọ méje èèyàn ò lè gbòmìnira nírọ̀rùn ìrọ̀rùn tí mo mí ni wípé tẹ bá jáde náà ẹ jáde náà ni ẹ fi ara jáde náà ni ẹ fara ṣe rally yẹn ẹ dẹ̀ máa rí freedom yín bẹ́ẹ̀ ẹ má jẹ́ káwọn olórí burúkú àwọn onídọ̀tí àwọn ọmọ onídọ̀tí gan tó jẹ́ pé ẹ má jẹ́ kán sọ fún yín pé rally ò lè fún wa ní freedom pé rally ò lè fún wa lómìnira àwọn yẹn ò ní kan ṣe mọ̀ pé àwọn Tinubu ló rán Onítìrì wá Ali Abiola kókó by number 18 Kùkùté ojú ọ̀nà ẹ̀kẹta rárá ìyẹn tó fi apẹ̀rẹ̀ gbéjà lọ wá sínú Yorùbá nation nǹkan tó kó sáwọn ọmọ ẹ̀ lórí rí ó ti ṣiṣẹ́ owó ẹ̀tàn àwọn ọmọ ẹ̀ tó wá fi sílẹ̀ báyìí ní sọ kábímọ́lẹ̀ ó gbóró ni àwọn ló ń jàwùrán wọn ọmọ iwájú ò ṣe lọ fún wọn ẹ̀yìn ò ṣe padà sí fún wọn ọ̀rọ̀ ara wọn náà kò yẹra wọn mọ́ àwọn wèrè tó sọ pé àwọn ti gba Yorùbá nation àwọn ti gba ilẹ̀ wọ́n gba Yorùbá nation àárí country tó kí wọn pé congratulation wọ́n gba Yorùbá nation wọ́n sì jíyàn gbé lọ wọ́n gba Yorùbá nation Ṣèyí Mákindé sì wà lórí oyè wọ́n gba Yorùbá nation President Bola Ahmed sì wà lórí oyè àwọn olórí burúkú yẹn Ọlọ́run bá mi ṣí wọn lọ́pọlọ wọ́n mọ̀ pé ìyá yìí wèrè ni ìyá yìí kàn ń tà wọn ni ìyá yìí ti gbowó iṣẹ́ ó kò dàdánwò sí wọn ní lọ́kàn ni wọ́n wá náà sí ẹ̀ kiri wọ́n ní rally ẹ má dá wọn yẹn lóhùn o tán ní rally ò ṣe é gba òmìnira ẹ má dá wọn lóhùn o lórí burúkú làwọn yẹn o Ọlọ́run abá mi tọrọ ọmọ Yorùbá náà ni wọ́n Ọlọ́run abá mi yí wọn lọ́kàn padà gàgà tí ìyá àjà lọ Kùkùté ojú ọ̀nà tó fi bò wọ́n lójú Ọlọ́run abá mi ṣí lójú wọn àyè sì wà o ẹ máa bọ̀ ní Yorùbá nation ti wá o a máa forgive yín ẹ máa bọ̀ a mọ̀ pé ìyá yẹn ó lo nǹkan fi bá yín sọ̀rọ̀ ni ìyá òṣì yẹn Kùkùté ojú ọ̀nà yẹn ó lo nǹkan fún yín ẹ máa bọ̀ àyè sì wà ẹ má tijú a ní ìdí yín ọmọ Yorùbá lẹ́yìn náà ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ ẹ jẹ́ ká jọ dira lóṣùṣù ọwọ̀ ká lè gba Yorùbá nation yìí torí Tinubu mo sọ fún yín pé bàbá yẹn gbárí gan Tinubu tí ẹ bá ṣe meeting tí meeting yẹn tó bá ń dùn tí Tinubu bá fẹ́ fọ́ ó máa fọ́ pẹ̀lú owó ọwọ́ yẹn ni ó máa fún àwọn tó mọ̀ pé ó ní kìmí nínú yín ó máa fún ọ lówó ni tówó ti ranjú mọ́ ó máa fọ́ ẹgbẹ́ yẹn ni Tinubu gbòdì nínú nǹkan bí wọ́n ṣe ń fọ́ ẹgbẹ́ yẹn Tinubu àtàwọn Fúlàní ló rán Dúpẹ́ Onítìrì wá tó ní kó wá fi fọ́ Yorùbá nation tí Dúpẹ́ Onítìrì Ali Abiola kókó by number 18 tó fi apẹ̀rẹ̀ gbé ìjà lọ wá sínú Yorùbá nation ó rí dá sí méjì but kò rí fọ́ torí pé àwa ti Professor Banji Akintoye àwa ti Chief Sunday Igboho orí òótọ́ láwa wà òótọ́ la gbé dání àgbérọ́ dání so kò rí fọ́ àwọn tí ẹ má jẹ́ kí n pa àwọn tó lọ ẹ lálábòsí kò yé wọn náà ni torí pé púpọ̀ nínú wọn náà ń fẹ́ òmìnira kíákíá ni ẹnu ìyá yẹn dẹ́ẹ̀dù ẹ mọ̀ pé àwọn 419 yẹn tó ṣe ogun náà lọ ń lo oògùn ẹnu ni agbárí ni iṣẹ́ ọpọlọ ni torí pé Dúpẹ́ Onítìrì yẹn ti tiẹ̀ ohun tó dá mọ́ nìyẹn kó máa ba nǹkan jẹ́ contract ni ó ti máa ń ṣe tipẹ́ kò ẹ̀ṣẹ̀ máa da nǹkan rú tẹ bá story ọjọ́ mi nìyẹn òun gùdù ọmọ pé òun gùdù nínú kókó máa da nǹkan rú gan so ó ti ń ṣe tipẹ́ ohun tó specialize lé lórí nìyẹn so wọ́n dìdí wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ lè ṣù ń yálò wọ́n dìdí ràn níṣẹ́ ìṣù yẹn ni ó dẹ̀ rí ṣe but kò rí ṣe tán adúpẹ́ fún Ọlọ́run so ẹ̀yin tẹ̀lé Dúpẹ́ Onítìrì lọ ẹ máa bọ̀ á ní ìdí yín kí o gba kátùjọ bá ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ yẹn tí o gbẹ owó ṣùṣùṣùṣù táyà Nigeria government táyà wọn ń já ẹ jẹ́ ká padà síbẹ̀ Ọlọ́run ẹ jẹ́ ká padà síbẹ̀ ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹ wò
mo ń bẹ̀ yín ẹ jọ̀ọ́ gbé tẹ̀tẹ̀ lónítìrì lọ ẹ jọ̀ọ́ ẹ máa bọ̀ ẹ jọ̀ọ́ á nídìí fún mega rally ẹ má jà máa búra ọmọ lórí Facebook ẹ jọ̀ọ́ torí Ọlọ́run torí Jésù èyí tó bá ń sin Jésù nínú yín torí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá ń sin ànábì nínú tó bá ń san Ọlọ́run nínú gbogbo wa ṣá ẹ ṣáàjẹ àjọ papọ̀ ẹ má jẹ́ ń ṣì sọ ẹ jẹ́ kí o bá àjọ papọ̀ ẹ fi ìjọ ò lè ti rí dúpẹ́ onítìrì ń bẹ̀ náà ó ti ṣiṣẹ́ owó ẹ̀ tó ti lọ owó yín tó gbé sá lọ ẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ o $1 million yìí tó gbé sá lọ ẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ o ìyá burúkú yẹn ó tún gbowó lọ́wọ́ àwọn Fúlàní tó ránṣẹ́ o ó gbowó lọ́wọ́ Tinubu o ìyá yẹn cash out kiri ni ẹ lọ béèrè owó yín lọ́wọ́ ẹ̀ dúpẹ́ onítìrì ti lọ àlọ́ rámi láàárín ẹni kò rábọ̀ ẹ̀ kò lè padà wá mọ́ ẹ jọ̀ọ́ tó rọ lẹ́mẹ̀ kí Dúpẹ́ dàárín wa rú mọ́ ẹ padà bọ̀ ẹ jọ̀ọ́ ṣé Sunday Igboho sẹ́pọ̀ fẹ́ ṣe pírẹ́sidẹ́ǹtì kọ́kàn gbé orúkọ ọkọ̀ wà nínú ìwé ni ìwé ìtàn pé yes ó ń dàjò òmìnira fún wa ni ẹ jọ̀ọ́ ẹ wò torí tiwa ní ìsìn bàbá oníbàbà wọ́n lé wọn sẹ́yìn odi wọ́n wà ní Germany wọ́n ti kọ́kọ́ wà ní Kútọ́nù ní ọdún tó lò ní Kútọ́nù bẹ̀ torí titiwa náà ni ẹ má jà fi ibi sú wọn ẹ má jẹ́ kó ọ̀rọ̀ nǹkan tí Ọọ̀ni of Ifẹ̀ sọ yìí pé Yorùbá ò ṣe é gbèjà ẹ má jẹ́ kó ṣe mọ́ wa lára torí nígbà tó Ọọ̀ni of Ifẹ̀ sọ̀rọ̀ yẹn pé Yorùbá ò ṣe é gbèjà ó dùn ọ̀tá mi wọnú egungun ara mi ni pé ọba ló sọ pé Yorùbá ò ṣe é gbèjà just like bí bóyá kí ọmọ èèyàn kan kó lọ síta kan máa nà ni kó wá déta kó wá sẹ pé kó bá sọ fún ọmọ yẹn pé ó ṣe é gbèjà níṣojú àwọn tó nà ẹ má jẹ́ kọ́rọ̀ tí Ọọ̀ni of Ifẹ̀ sọ kó ṣe mọ́ wa lára pé Yorùbá ò ṣe é gbèjà ẹ má jẹ́ ká fi ibi ṣú ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo ká papọ̀ báyìí ká lè ráyè ká dira lóṣùṣù ọwọ̀ ká lè ráyè ìjà yìí ẹ má jẹ́ ká búra wa mọ́ Dúpẹ́ Onítìrì ti lọ Dúpẹ́ Onítìrì náà ojú ń tì í ni àmọ̀pọ̀ ránṣẹ́ ni òun náà mọ̀ kí ṣe pé kò fẹ́ ká gba Yorùbá nation yìí but ó lé owó tó fẹ̀ mọ́ lójú ó lè ẹ mọ̀ pé èèyàn burúkú iṣẹ́ burúkú náà lọ máa ran ló ṣe gbowó lọ Fúlàní ó gbowó lọ Tinubu ó tún gba $1 million yín ó tún gbé sá lọ kó ṣe pé òun náà fẹ́ ìyá burúkú yẹn ó ṣì yẹn ẹ jọ̀ọ́ gbẹ̀yìn tẹ wà lẹ́yìn ẹ padà wá ẹ jẹ́ ká tí rálì bá bẹ̀rẹ̀ báyìí nísìnyí ẹ má fẹnu bà á jẹ́ ẹ jẹ́ kí gbogbo kájọ ṣùpọ̀ ká lè jọ ṣe rálì ṣe ti gbọ́ ká lè jọ ṣe rálì yẹn ṣe ti gbọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ gbọ́ Ọlọ́run ọba o mega rally wa máa tó dé báyìí nísìnyí ẹ jọ̀ọ́ ó ń dùn mí ẹ jọ̀ọ́ Nigeria government ẹ má ṣòṣì o ẹ má ṣòṣì pẹ̀lú mega rally wa tó ń bọ̀ yẹn o ẹ má ṣe òṣì rárá ẹ ra fi wá sílẹ̀ ẹ̀ẹ́dẹ̀ kó mi ò rẹ̀ rí nǹkan tẹ́ lè fi halẹ̀ mọ́ wa àwa ti tá tán wàláì a ti tá tán bá ṣe wà yìí a lè ní sùúrù kankan mọ́ àdájọba Tinubu kí Tinubu bá ṣe títí ẹ o ráìtì títí wa ni láti dìbò o àbá nǹkan jẹ́ o disturb Tinubu o kóun náà má disturb wa torí pé nǹkan tí apá wọn ò ní ká kọ́ mà lọ dálẹ̀ o ara àwọn èèyàn orí àwọn èèyàn ń gbóná ara àwọn èèyàn ń boil ẹ̀ ń fìyà jẹ wá ebi ń pa àwọn èèyàn ebi máa ń pa èèyàn láì jẹ́ pé béèyàn rí kú gan fúnra rẹ̀ ebi máa ń pa èèyàn ẹni tí ò bá jẹun láàárọ̀ tí ò jẹun lọ́sàn tí ò jẹun lálẹ́ láì ṣe pé ó ń gbààwẹ̀ ebi á pa ebi gan ń pààyàn ebi ń pa kò síṣẹ́ kò sí nǹkan kan ní Nàìjíríà so ebi ń pa àwọn èèyàn ara ń kan àwọn èèyàn ẹ̀yin ọba kì í ṣe gbogbo yìí o mò ń là o ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá wọ́n ní ẹni tó bá ń yọ́lẹ̀ dà ohun abẹ́nu á máa yọ́ ọ ṣe gbogbo ẹ̀yin ọba Ọlọ́run ọba o. nígbà tó jẹ́ pé ọba politician ní most of you ọba politician ní wọ̀ pẹ̀bí wọ́n kàn most of ẹ̀yin ọba yẹn wọ́n fi ọba yẹn bóyá ẹ ti ṣe nǹkan kan fún bíi irú ọba Olúwo yẹn ní ìsìn wọ́n ní Rauf Arẹ́gbẹ́ṣọlá ló fi jẹ ọba kò wọ̀ pẹ̀bí bó ṣe wà yẹn bí ó ti ní nǹkan kan tó bá Rauf ṣe nǹkan tó fi jọba kò deserve ẹ̀ ó lè jẹ́ lára àwọn ọmọ ọba ìyẹn ò ń ṣe ọba
ọba onígbó, ọba tó yẹ pé ó ti bàlú òyìnbó jẹ́, credit card ló ná, ike ló ná tó fi deport ẹ̀ wá sílé. Ṣé yẹn là ń pè lọ́ba? Ìwàkiwà tó wà lọ́wọ́ ẹ̀yin ọba tó jẹ́ pé ẹ̀wọ̀ pẹ̀bí, tó jẹ́ pé politician ló fi yín jẹ́, àsìkò ẹ̀san yín leléyìí, gbogbo yín ti ń gba ẹ̀san yín ní kọ̀ọ̀kan. Ẹ̀yin ẹ wo ọba kan tí how many minutes mo ti lò mí tiẹ̀ mọ̀. Ẹ̀yin ẹ wo ọba kan tí tó ti mẹ́wọ̀n nísìn, èyí tó lọ nà bàbá oníbàbà, gbogbo alárí tó lọ nà bàbá oníbàbà kò náà astagafurullah kò náà, tó ń ṣẹ́ èpè kàbìtì fún bàbá oníbàbà, bàbá tó jù lọ tó ń dá bàbá yẹn gúnlẹ̀. Wọ́n sọ pé ọmọọṣẹ́ MC Olúọmọ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìyẹn ọba yẹn ó ti wà lẹ́wọ̀n nísìn, ìdájọ́ ẹ̀ ti ń dé. Gbogbo yín pátápátá ìkà nìyí, ẹ máa rí ìdájọ́ Ọlọ́run, níbínú Ọlọ́run máa dé báyìí ni, torí pé ẹ̀ ń fìyà jẹ àwọn tẹ́ jọba lé lórí, ìbínú Ọlọ́run á máa dé báyìí, ẹ̀yin ọba yẹn. Bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, àsìkò ẹ̀san yín leléyìí, ẹ máa jẹ ìyà, ẹ máa jẹ ewé ìyà, ẹ̀yin ọba yẹn. Ẹ tún wèé tó lọ ṣe tí ó wà l'Amẹ́ríkà nísìn, tó lọ ṣe, ẹ jẹ́ kí n tiẹ̀ play ẹ̀ mú ní bíbáyìí. Báwo ni ètò wà l'Amẹ́ríkà nísìn tí owó COVID-19 tí ó lọ náwó COVID-19, máa play ẹ̀ nísìn, tó lọ ṣe fọ́ọ̀dù ọba ilẹ̀ Yorùbá. Ọlọ́run ọba o, ṣé àwọn ṣọ́ba làwọn yẹn? Ṣọ́ba ni wọ́n. Gbogbo máa ti rí o, bó ni máa ti rí, mi mọ̀ pé máa wá jáde. Anyway, okay. Ọba ilẹ̀ Yorùbá àwọn nìyó, ẹ jẹ́ n play fún yín. Ó lọ ṣẹ̀wọ̀n, ẹ jẹ́ n play fún yín lọ kí wá sọ̀rọ̀ lé lórí. Ọba Joseph Oloyede Iyapetu of Ipetumodu have been arrested in the US for being the alleged mastermind of a multi-million-dollar COVID-19 relief fraud. For months, the people of Ipetumodu, a town in Osun State, Nigeria, were left in confusion. Their king, Oba Joseph Oloyede, had been missing since May 2024. His prolonged absence became even more suspicious when the king failed to attend key traditional festivals that no king would ever miss. But the revelation came yesterday when US authorities announced that the king had been arrested by the FBI on May 4th, 2024, for defrauding the US government out of $4.2 million. Apparently, the FBI had been investigating Oba Joseph for years. According to their findings, the king used 6 companies which registered in the US to falsely apply for economic injury disaster loans, funds meant to help struggling US businesses during the pandemic. Firstly, Oba Joseph allegedly forged documents to make it seem like his businesses were struggling. Then he submitted fake tax returns and wage statements to qualify for the loans. Finally, instead of using the money for business recovery, he spent it on his own personal luxuries. What makes this case even more shocking is that the king wasn't working alone. The FBI claimed he also helped other criminals carry out similar fraud schemes, taking a cut from each fraudulent loan. Eventually, on that fateful day in May 2024, Oba Joseph Oloyede walked straight into the FBI's trap when he traveled from Nigeria to the US to visit his family. Agents arrested him on arrival. Now, the king has been in US custody ever since. Stay tuned for more updates as authorities intensify their investigations to catch the other accused. Join my cybersecurity masterclass today to start a profitable career and become a certified cybersecurity. Ọba nìyẹn o, ọba ilẹ̀ Yorùbá, wọ́n ṣe fraud owó COVID-19, wọ́n ṣe fraud. Àṣírí màmá tún kọ̀ọ̀kan ni, àṣírí màmá tún kọ̀ọ̀kan ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, ẹ máa ṣe ẹ̀sìn ni. Ṣé ìyá tún dé báyìí ní ìsìn, wọ́n á tún jọba. Ọ̀pọ̀ bẹ́ẹ̀ yẹn, ọ̀pọ̀ bẹ́ẹ̀ àwọn ọba ẹlẹ́lẹ́yà, àwọn ọba òṣì,
kùsà ni gbogbo lọ ń wà àwọn ọba yẹn wọn ò lè sọ̀rọ̀ góòdì lọ ń wà tó bá lọ sí pátí báyìí ẹ wá rí wọn wá gbé góòdì sọ́rùn báyìí wọn á máa náwó ní pátí bí ẹlẹ́dà owó tó ń ṣiṣẹ́ fún ẹ wá ní káwọn èèyàn mọ̀ pé ìyà ń jẹ àwọn ọmọ Yorùbá ẹni káwọn èèyàn máa gbèjà wa ẹni kọ́ mọ̀ pé ìyà ń jẹ àwọn ẹ̀wọ̀n lọ́pọ̀lọpọ̀ nínú yìí máa kú sí ẹ̀yin ọba burúkú ẹ̀yin ọba òṣì mi ò bá ọgbà ẹ̀yin ọba wí o àwọn ọba burúkú ni o àwọn ọba burúkú àwọn ọba alátẹnujẹ àwọn ọba olè àwọn ọba credit card tọ́nà credit card oní credit card àwọn ọba tó yẹ pé lọ́wọ́n ọba o ọba Elégùṣì èmi ò bú yín o òótọ́ ọ̀rọ̀ ni mo fẹ́ sọ o òótọ́ ni mo fẹ́ sọ ọba Elégùṣì ẹ tiẹ̀ ní query lọ́dọ̀ àwọn kan DNA is needed ta ni bàbá bébì ẹ ní query ọba Elégùṣì ẹ̀yin sọ pé tí Yorùbá bá lọ Èkó ò ní tẹ̀lé wọn lọ and so fucking what tí Yorùbá bá lọ Èkó ò ní tẹ̀lé wọn lọ and so àti pé tí ẹ̀ dúró náà kí ni Dáúdà yín dà sílẹ̀ Èkó tó jẹ́ pé ẹ̀yin lè máa fẹ́ máa sọ̀rọ̀ fún àwọn ará Èkó fún àwọn Lagosian ṣé àwọn Lagosian sọ bẹ́ẹ̀ fún yín ni wípé tí Yorùbá bá lọ Èkó ò ní tẹ̀lé wọn lọ tó jẹ́ pé ilẹ̀ bá àbí ṣé torí pé wọ́n ń pè lọ́ba baálẹ̀ ni ẹ tú ìsẹ̀mọ́ wọn lọ́wọ́ ni baálẹ̀ ni ẹ ń ṣe ọba ṣebí torí pé àwọn kìíní business transaction tó ń lọ láàrin ẹ̀yin àti Tinubu ló ṣe fi ń jẹ baálẹ̀ ló ṣe ìta ló ń ta ẹ̀rí ẹ̀yin ló ń pè lọ́ba baálẹ̀ tó tú ìsẹ̀mọ́ àwọn ará Èkó lọ́wọ́ ni tó jọba ẹ̀sẹ̀ pé tí Yorùbá bá lọ Èkó ní tẹ̀lé wọn lọ Ọlọ́run ọba o mo lè fẹ́ pòwe kan òwe yẹn dẹ̀ sá lọ mọ́ mi lórí mo fẹ́ pòwe kan òwe yẹn sá lọ mọ́ mi lórí oh my god wọ́n ní òwe yẹn ti sá lọ ṣá torí pé àwọn Yorùbá ní òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe tọ́rọ̀ bá sọnù òwe la fi ń wá in my own case òwe ló sọnù lọ́dọ̀ mi mo wá fẹ́ fi ọ̀rọ̀ wá èmi ti yí padà òwe ló sọnù kí la máa ṣe sí báyìí orí wo la fẹ́ kọ sí gbẹ̀dú báyìí òwe ló sọnù lọ́dọ̀ tèmi ọ̀rọ̀ ni torí mo ti ń sọ̀rọ̀ mo wá fẹ́ pa òwe yẹn wá sá lọ mọ́ mi lórí so òwe ló sọnù èmi wá fẹ́ fi ọ̀rọ̀ wá oh my god torí ẹ̀rọ láì sọ pé kẹjẹ́ ká máa lọ tá bá gba Yorùbá nation wa nísìn máa gbọ́ pálí mi pẹ́pẹ́pẹ́ mi ò ní jí sọ̀rọ̀ pupa tó wà lọ́wọ́ mi mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alihamdulilayi mo dúpẹ́ mi ìṣàpọ̀ Ọlọ́run o mi pupa wọn máa mú pupa wọn náà dání mo ń bọ̀ Nàìjíríà ni pálí Yorùbá nation ó ti orun bẹ́ẹ̀ sí ń gbé mi ká gba pálí Yorùbá nation wa kí n máa travel káàkiri máa gbọ́ pálí mi pẹ́pẹ́pẹ́ ni mo ń bọ̀ ní Nàìjíríà ni màá wá lọ sí skul Yorùbá kò tí mo ṣe lè dàgbà tó máa lọ sí skul Yorùbá ìyá 16 lọ sí skul mi báyìí ìgbà tí mo lọ ṣe kọ́ọ̀sì kan níbí báyìí ìyá tó wà lẹ́gbẹ̀ẹ́ mi 65 ni ó ti rìtáyà 65 ó tún wá sí skul ọdún ọ̀nà sẹ́pọ̀ òun nọjú jáde ni ó wá sí skul ó dẹ̀ gbà wọlé kò sígbà téèyàn ò lè kàwé ọmọdún mélòó ni mí kò sígbà téèyàn ò lè kàwé tá bá ti gba Yorùbá nation wa máa wá sí Nàìjíríà máa gbé Nàìjíríà máa lọ sí skul Yorùbá máa kọ́ òwe tó ló wù mí kí máa pa òwe mi ìdẹ mọ́ pa òun ní nísìn a fẹ́ pa òwe kan nísìn ó sá lọ mọ́ wa lórí Yorùbá dẹ̀ ní òwe. hello kálẹ̀ o. ẹ káàárọ̀ lọ́dọ̀ tí wa àti wà láàárọ̀ lọ́dọ̀ tí wa. alẹ́ làwà ṣì wà lọ́dọ̀ wa ẹ ṣe gan-an ẹ ṣe mo dúpẹ́ ẹ tí sùn nídàá yìí. ẹ jẹ́ kí n bá yín sọ òwe tẹ́ fẹ́ sọ tẹ́ ẹ̀ tí ì sọ yẹn. bẹ́ẹ̀ ni ẹ sọ mi sọ. ẹ má bínú pé mo ń kọ́ rẹ ti. irọ́ inú mi dùn. ìlú àwọn ẹrú tẹ wà náà ló jẹ́ kí ẹ gbàgbé gbogbo nǹkan tí. Ọlọ́run ó ti gbà wọ́n gbà ṣá wa wọ́n gbà ṣe wa wọ́n gbèdé wa wọ́n gbòwe lẹ́nu mi. bẹ́ẹ̀ ni
ẹni tí ọ̀rọ̀ bá sọnù òwe la fi ń wá. bẹ́ẹ̀ni. tọ́rọ̀ bá sọnù òwe la fi máa ń wá. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. òwe tèmi fẹ́ pa kọ́ nìyẹn ṣe rí òwe tí mo fẹ́ pa yẹn ó sá lọ lórí mi ni so èmi wá rántí pé ṣe bí Yorùbá sọ yìí pé òwe lẹṣin ọ̀rọ̀ lẹṣin òwe tọ́rọ̀ bá sọ. bẹ́ẹ̀ni. tọ́rọ̀ bá sọnù òwe la fi ń wá. tọ́rọ̀ bá sọnù bẹ́ẹ̀ ni ẹ ti parí ẹ ti ń sọ̀rọ̀. no ó nówe kan ó nówe kan tèmi fẹ́ pa sí nǹkan tí mò ń sọ lọ so eléyìí tèmi wá sọ pé tọ́rọ̀ bá sọnù òwe la fi ń wá so òwe wá sá lọ lórí tèmi òwe yẹn ló sá lọ lórí tèmi èmi ti ń sọ̀rọ̀ lọ ṣe mọ̀ pé mo ti ń sọ̀rọ̀ lọ òwe yẹn ló sá lọ lórí tèmi so ṣé èmi máa fi ọ̀rọ̀ wá òwe báyìí ni òwe wọ́n ní tọ́rọ̀ bá sọnù tí ọ̀rọ̀ bá sọnù òwe la máa fi wá so òwe ló sá lọ lórí tèmi yẹn. tàbí nígbà gbalẹ̀ Yorùbá wa nìyẹn tí gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tọ́rọ̀ bá sọnù òwe la fi ń wá òwe ló sá lọ. kẹ wá kọ kẹ bí owó kí yẹn padà. bẹ́ẹ̀ni nígbà téèyàn ọba mọ àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá sí àwọn ọmọ téèyàn tẹ bí sọ̀rọ̀ nǹkan. ọmọ tó bí sọ̀rọ̀ nǹkan àwọn ọmọ tẹ bí sọ̀rọ̀ nǹkan ò lè mọ̀ sípò àwọn ọba dẹ̀ ti mọ̀ àwọn ọmọ táwọn náà má bí àwọn òtẹ̀ wá nímọ̀ kankan tiwọn. ṣé mọ̀ pé ilẹ̀ Yorùbá ti ń parun lọ nìyẹn. ó ń parun ni o ó ń parun. ọmọ táwọn náà bá tó bí kò lè mọ̀ kankan. lọ́hùn. ilẹ̀ Yorùbá ti parun nìyẹn. tàbí ní ká gbalẹ̀ Yorùbá nìyẹn kí ìlú wa ká tún ṣe kó wà òkè. tó o mọ tó wà lókè òkun náà tó wà ní everywhere gbogbo bí tọmọ Yorùbá kan fọ́n ká dé kán padà wálé. gbogbo ọpọlọ tọ́lọ̀ fún wọn kán wá lò sí ilẹ̀ Yorùbá kán fi gbélẹ̀ Yorùbá sókè kán fi gbé lárugẹ. bẹ́ẹ̀ni. kílẹ̀ Yorùbá náà di gbogbo táwọn gbogbo àwọn àgbáyé wa máa pé wò mọ́ sí lọ ń pé wo Dubai sí. bẹ́ẹ̀ni. àwọn tí ìgbà tí Dubai náà wá máa ń tọrọ owó lọ́wọ́ Nàìjíríà ń gbà yẹn. tí Nàìjíríà máa fi wọ́n sakọ tí wọn kì í yá wọn tó máa ń fẹ́ yáwó lọ Nàìjíríà tí Nàìjíríà máa fẹ́ sakọ tí wọn kì í yá wọn. ẹ lọ wo Ghana. ẹ wo nǹkan tó wá ṣe fún Nàìjíríà sí. Nàìjíríà sì wọn no visa wọn Yorùbá ò fẹ́ anybody tó kọ̀ fọ́mọ Nàìjíríà kankan ní visa mọ́. àwa lọ fi ń ṣakọ. wọn aná tó báǹdì wa ẹ mọ wá sí ìlú wa mọ́ sẹ́yìn náà rí tọ́yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn celebrity yẹn àwọn oníṣẹ́ gbogbo wọn every week náà máa ń lọ every day náà máa ń lọ sí Dubai. Dubai náà ti máa ń lọ ṣe birthday Dubai náà ti máa ń lọ ṣe wedding Dubai náà ti máa ń lọ ṣe weekend Dubai náà ti máa ń lọ sọlúdé. Tẹ̀yìn ní gbogbo yẹn máa ń ṣe wọn nígbà àwọn ti pé àwọn ti fẹsẹ̀ ìlú àwọn ti gbóore kẹ́ wọ́n tẹ̀ máa kán tẹ̀ máa kó orí burúkú wọn kí Nàìjíríà máa wà kó orí burúkú wọn bá kọ́ọ̀rọ̀ tí wọ́n ti lè stop wọn. Yes tẹ̀wárí ti àwọn àgbàgbàlẹ̀ Yorùbá sẹ́rí àwa Yorùbá Ọlọ́run ló máa ṣàánú wa. Mo believe pé níjọ́ tí sẹ́jẹ̀ ní gbogbo àwọn tó lọ sí ibi tí Ọbásanjọ́ kí náà pé bàbá olórí burúkú yẹn bàbá mi náà yín. Babangida Maradona. gbogbo àwọn tó lọ sí ibi ìpàdé òfin wọn tó lọ sí njó nìyẹn tó jẹ́ ọmọ Yorùbá àti Yorùbá àti gbogbo àwọn tó wà ní àti tẹ̀sán Yorùbá lórí gbogbo àwọn tó ba Nàìjíríà jẹ́. lórí burúkú àbúrò olóṣù. gbogbo àwọn tó kóra wọn jẹ́ síbẹ̀ yẹn àwọn ló ba Nàìjíríà jẹ́. wèrè ni wọn. ẹ wo orú ọjọ́ yẹn tí Babangida náà sì pé òun lòun ò jẹ́ kí Ọbásanjọ́ Abíọ́lá débẹ̀ òun lòun máa gbéjọba fún Abíọ́lá ni ká má wàá rí Yorùbá kan sí méjì tó máa bínú dìde láàrin yẹn. kírídì àti ẹgbẹ́ pé ẹni ìgbà tí Babangida tó gbọ́ nǹkan tí Babangida sọ ó bínú dìde ká má rí ọmọ Yorùbá kankan ní gbogbo àwọn olórí burúkú tó kú bẹ́ẹ̀ tán rẹ́rìn bí ẹni bí olórí burúkú pẹ́ni tán jáwé tán fi bẹ́ẹ̀ dìde lọ́wọ́ yẹn ká má rẹ́ni kankan nu wọn ó bínú dìde ó tiẹ̀ kú ọmọ yẹn gbogbo wọn rẹ́rìn bí ẹni tán ti kábọ̀ ń di àwọn olórí burúkú. ẹ̀rín òfò ẹni tó máa pa wọ́n. ọmọ nǹkan ṣe wá nílẹ̀ Yorùbá gan o nǹkan ṣe wá o so ó ti yẹ kó yé àwọn ọmọ Yorùbá yìí pé àwọn àgbà òfò tá a ní àwọn tá a pè ní pọlitíṣà wa àtàwọn tí ò ń ṣe pọlitíṣà gan tó jẹ́ nínú ara àwọn ọba tó ń sọ ọba gan ṣe tó jẹ́ pé òun kàn jẹ́ pọlitíṣà ni kò ṣe kankan kò mọ̀ ká má wàá rí kankan nu wọn kó wá sọ kankan láti jẹta yẹn. àwọn bàbá Fẹ́nifẹ́re àwọn bàbá Fẹ́nifẹ́re bí wọn lè sọ̀rọ̀.
àtàwọn Afẹ́nifẹ́re èmi ò tẹ́ expect àwọn Afẹ́nifẹ́re yẹn kán jáde kán wá pọ̀ dẹ́mu tí ọba lóyún kán wá sọ̀rọ̀ lórí tí Babangida sọ yẹn ṣé máa mọ the funny thing ni pé tó bá jẹ́ yí pé ọmọ Yorùbá kan ok ẹja sọ báyìí pé ká pẹ̀lú Ọbásanjọ́ yẹn ká tẹ̀ pé Ọbásanjọ́ bó ṣe jẹ́ tàwọn Fúlàní tó yẹn bó ṣe jẹ́ pé tiwọn náà ló ṣe yẹn ká rí pé òun lọ sọ nǹkan tó sọ yẹn wípé òun ṣe nǹkan kan fún ọmọ ilẹ̀ Haúsá kan kí n mọ́tò pè ní ọmọ Fúlàní ìgbọ̀nsẹ̀ kí n kó papọ̀ pé ọmọ ilẹ̀ Haúsá kó jẹ́ pé Ọbásanjọ́ lọ jáde lọ sọ wípé nígbà tóun ń ṣèjọba lọ́wọ́ òun lòun ò jẹ́ kán gbéjọba fẹ́nìkan nílẹ̀ Haúsá àbọ̀ lòun pa ṣé mọ̀ wípé gbogbo àwọn Fúlàní yẹn wọn ní kọ àtìkù wọn ní kọ kíní kan wọn ní kọ ìwé lásán wọn á ti jáde wọn á ṣe fídíò lóríṣiríṣi àjàjà ẹrùfà yẹn àtàwọn àwọn yẹn wọn á ti jáde gbogbo wọn á ti jáde àwọn àgbààgbà yẹn wọn á ti jáde wọn á ti kọ àtìkù lórí ọ̀rọ̀ tó bá sọ wá sọ àbí ká jẹ́ pé ọmọ Yorùbá kan bá sọ pé òun lòún pa ọmọ Haúsá kan ń táwọn báyìí táwọn báyìí ṣùgbọ́n àárí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kankan wọn lè jáde kán jáde kán kàn dẹ́mu kán sọ̀rọ̀ nípa kínní yẹn èmi àti woman kan à ń sọ̀rọ̀ kan lẹ́nu mọ́wúrà kan ní ásídẹ́ǹtì tẹ̀gbọ́n mà mo ń gbọ́ yín wọ́n rà yẹn wá ní ásídẹ́ǹtì àwọn yẹn wá ṣe léṣe àwọn obìnrin àwọn mọ̀mọ́ kan wà bẹ́ẹ̀ tán ń dì tó gbogbo wọn ń dì bẹ́ẹ̀ wọ́n ní mọ́tò kan ló gbá mọ́wúrà yẹn ó wá right off so kí mo fẹ́ sọ àwọn ń sọ̀rọ̀ wípé màmá yẹn wá woman yẹn wá sọ wípé mọ́wúrà òun ṣe ń tọ́ yẹ ká máa fi ṣiṣẹ́ kò wọ́n ṣe fún transport wọ́n ṣe fún pé tó bá fẹ́ lọ sí park bóyá o fẹ́ lọ bíbà tẹ́ ẹ fẹ́ lọ wo sókè Olúmọ o fẹ́ lọ wo òkè Olúmọ o fẹ́ lọ sí ẹ ti jáde gbogbo bí park yẹn tó kàn fẹ́ ṣeré jáde ni wọ́n wá wà fún wọn àdẹ̀ ṣe kán sáré wọn àṣẹṣe pé kán máa fi sáré títì but non ride ṣé non ride làwọn ọmọ làwọn aṣọ di business ní Nàìjíríà láti ṣe transport aṣọ di tọ́mùlérò kiri tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ṣé tìlú bá dáa ni sọ yẹ kí gọ́ọ̀mẹ̀ntì wa kọ́ wà láwọn mọ́ra láti máa ṣiṣẹ́ gbòòrò ibùdó ọ̀kadà kọ́ńtì wo la ní tó ti ń fi ọ̀kadà ṣe ọ̀pẹ́rẹ́tì wọ́n ti fi ọ̀pẹ́rẹ́tì Nàìjíríà ọ̀kadà sọ yẹ kọ́ wà sọ yẹ kọ́ wà níbo ní UK ní abroad tẹ́yìn wà ní London Amẹ́ríkà gbogbo ẹ̀tẹ̀ wà lọ́hùn níbo lẹ́yìn ti di tẹ́ ọ̀kadà àwọn constitution tó máa ń ní àwọn fẹ́fọ́ kadà gbéyàn jáde lọ kò sí náà àbí ká tẹ̀ wá pé wọ́n oh my God ìlú yìí ti ó ti bàlú ìjẹ́ àfi ká gbà ó àfi ká gbà Yorùbá ó ti bàjẹ́ Ọlọ́run ṣàánú wa ni káwá má rí i pé ọmọ Yorùbá kankan a ní láàárọ̀ ọjọ́ kejì kílẹ̀ Yorùbá ti dàrú bẹ́ẹ̀ ni owó rẹ ti fọ́jú pọ̀ ihun tí Babangida sọ yẹn Babangida ti sọ̀rọ̀ pé òun Abíọ́lá yẹn ká má rí nǹkan kan kó ṣẹlẹ̀ ní Yorùbá àjàjà Abẹ́òkúta Abíọ́lá ti jáde àjàjà Abẹ́òkúta Abíọ́lá ti jáde ká má ra àwọn ọmọ Abẹ́òkúta kankan kan tẹ̀ wá gbọ́dọ̀ akán pòtẹ́ kan gbé kábọ̀dù jáde pé ntí so Babangida lọ́pọ̀ mọ́ wa. màálù tó ń jẹ yẹn wọ́n ti fi kọ́pọlọ wọn lọ màálù Fúlàní tó ń jẹ wọ́n ti fi kọ́pọlọ wọn lọ pati lọ́mọ pati. àárín nǹkan kan ààrẹ ní tì gbogbo ẹ̀ kàn dákẹ́ lọ ẹ wá rí wèrè tọ́jọ́ pé ó yẹ kó náà kán ti rí òun náà mọ́lẹ̀ kán ti gbé orí ẹ̀ dànù láyé ìgbà tí Abacha ń gbé orí ra ogun wọn dànù yẹn ìyẹn bàbá Tinubu tọ́yẹ kán ti mú òun náà kán ti rí òun náà mọ́lẹ̀ láyé ẹ rántí pé ńgbà tí Abacha ń pa ogun wọn àwọn náà rí wọn mọ́lẹ̀ ni àwọn náà fẹ̀yìn ikú ń dẹ̀ àárín wọn mọ́lẹ̀ agbé kúrò àgbé orí wọn dànù àgbé orí wọn dànù ó sì ń pa wọn gbà ẹ̀yìn irú Ọbásanjọ́ yẹn kó ti rí òun náà mọ́lẹ̀ kó ti irú Tinubu yẹn náà kọ́ tẹ̀ ńgbà yẹn kó ti rí òun náà mọ́lẹ̀ kó gbé orí wọn dànù ṣé ilẹ̀ Yorùbá máa dà ọmọ àríwó bìkọ́ olórí burúkú ẹ̀ náà bàbá Abacha náà ti rí gbogbo àwọn ọba yìí jẹ́ ilẹ̀ Yorùbá yẹn ó ti rí wọn gbà ó dá wọn mọ̀ gbogbo wọn ló fẹ́ pa ń gbà yẹn tí wọ́n bá yẹ pé ikú tó pa òun náà gbà yẹn nígbà gbọ́ iṣẹ́ ọwọ́ tẹ̀ náà mọ̀ gbogbo àwọn yẹn ló fẹ́ padà irú Tinubu yẹn tó ń gẹyìn bí eyín wèrè bẹ́ẹ̀ bí ẹni tí wọ́n mú yẹn tó ń gẹyìn bí ẹni tí wọ́n mú níbẹ̀ tọ́yẹ pé tọ́wọ́ ọwọ́ Abacha tẹ òun náà gbà yẹn. ìbáwọn náà sá lọ ni ọ sá lọ ni. tani ọmọ jẹ Tinubu lẹ́nu. ọ sá lọ ni. ṣébó náà sá lọ ni ṣébó sá lọ UK ni ṣébó sá lọ London gbà yẹn ni ìṣèmù wọ ẹni tó ń jà fún tó lọ́jọ́ mẹ́yìn ẹ̀ nígbà yẹn tó ló torí ẹ̀ ló fi ń fáìtì nígbà yẹn tẹ́ lọ dáná àdẹ́kùn lẹ́sìn gbogbo ẹlẹ́ ní
wá gbọ́ tí ẹni tó lóhùn mọ̀mọ́ pa ni àmọ́ mọ̀ gbéjọba fún ni ògbẹ́ náà ló tún wá jókòó tó tún wá ń jẹ yín lẹ́gbẹ̀ẹ́ ẹni tó yẹ pé láàárọ̀ ọjọ́ kejì kẹtì ààrẹ ẹ̀sẹ̀ kẹtì jù sínú prison pẹ̀lú èjì tó ọjọ́ orí tó kù tó máa lò láyé yẹn kọ́ lọ lò bá rẹ̀ yókù nínú prison kó sẹ́wọ̀n kọ́ lọ fi yẹn yókù sẹ́wọ̀n kò wá sí tọ́jọ́ ìbẹ̀lẹ̀ ìdìmọ̀ yìí pé Nàìjíríà yìí immunity olórí burúkú táwọn Abdulsalam lọ sí fún gbogbo ẹni tó bá ti ṣe president rí gbogbo ẹni tó bá ti ṣe gómìnà rí tó ti ṣe senator rí immunity wèrè tó ṣe fún wọn yẹn òun ló ń kó bá wa nílùú yìí o ẹ̀yin gbọ́ pé ẹnìkan ṣe president rí ọwọ́ kúrò bẹ́ẹ̀ president incoming ẹni president wà bẹ́ẹ̀ ṣe wà lọ tìmọ́lé àbò ó ní kí USC lọ tanná wá díẹ̀ kò sí ní Nàìjíríà náà àríwẹ̀ ní Nàìjíríà náà kò sí náà wọ́n yẹ pé tọ́ba ti ṣe tán ti kó jẹ ọ̀sọ̀sídìí nìyẹn ọ̀sà lọ nìyẹn. èèyàn kan tí mo rí tọ́gbọ́n nínú wọn níjọ́ tí wọ́n tọ́ bá sọ̀rọ̀ máa ń jí láti kí nìyẹn tó gbọ́n díẹ̀ ó ní Buhari wèrè nàṣànàṣà gbọ́n náà yẹn. ẹni tó wà bẹ́ẹ̀ Buhari náà sọ̀sán kò wá bẹ́ẹ̀ torí pé kí ni ó Babangida tì mọ́lé fún odidi ọdún 3 àbọ̀dún 2 ló fi tì mọ́lé ńgbà yẹn nígbà tó gbàjọba ẹ mọ̀ pọ́wọ́ ẹni Babangida ti gbàjọba. alábòsí àbòsí ló ń pa àwọn tí Yorùbá wa náà kú.